Akáṣọ ẹ̀yìn American náà ni Dr. oníṣẹ́ ńlá. Gbogbo ọ̀tọ̀ ọbẹ̀ kan sí mi, o lè kàn sí mi lórí 08136382299. Iṣẹ́ yìí mo ti kọ́ wa rí lórí àwọn àkáǹtì mi tí wọ́n ti gbà. Ìgbà tí mo tún fẹ́ ṣe lénìí, mo ní yẹn tún kọ́ àwọn èèyàn mi. Wọ́n lọ gbìyànjú iṣẹ́ tó dáa ni. Àmọ́ ń gbà yẹn lọ́hùn mi kọ́ wa ní gbólóhùn ẹ̀. Mo sọ wípé tí àwọn èèyàn bá post ẹ̀ sáwọn èèyàn máa kọ́ wa ní gbólóhùn ẹ̀. Ẹ bá mi wá adigbọ́nàkú ẹyọ kan, epo ọ̀bọ̀ díẹ̀, powder nìyẹn, iyọ̀ díẹ̀, osùn díẹ̀. Tó bá jóbìnrin á lo ata àjọsìn 7, tó bá jẹ́ ọkùnrin á lo ata àjọsìn 9. Òun la máa gún pọ̀ mọ́ ọṣẹ tá a lè fi wẹ̀ tán ní ẹ̀kan náà. A wá bu epo ọ̀bọ̀, a bù sínú epo pupa, a fi ọwọ́ rò papọ̀. Àmọ́ wá fi epo yẹn, òun la máa kọ́kọ́ fi para látòkè délẹ̀ kí a tó fi ọṣẹ yẹn wẹ̀. Aago kan òru la máa ń wẹ ọṣẹ yìí. Báwo la ṣe ń pe gbólóhùn iṣẹ́ yìí? Tá a bá ti bọ́ sí tàbí balùwẹ̀ tá a ti fẹ́ wẹ̀, a yà sí ọṣẹ lẹ́ẹ̀mẹ́ta. A sọ wípé àgbàṣílẹ̀kùn, 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 ẹ jẹ́ ká gbowó wọlé. Ẹ̀fún kì í fún ata kó má lè tani lẹ́nu. Bẹ́ẹ̀ ni èdì kì í di iyọ̀ kó má lè dùn lọ́bẹ̀. Ẹ̀fún kì í fún epo kó má lè tètè lójú omi. Èmi lágbájá ọmọ lágbájá, kí n wẹ̀ kí n lé téńté lójú ọ̀tá, kí n wẹ̀ kí n lé téńté lójú oṣó, kí n wẹ̀ kí n lé téńté lójú amọ́niṣèkà, kí n wẹ̀ kí n lé téńté kí n ní láyé. Wà wá ṣe àdúrà dáadáa. Àmọ́ epo tá a fẹ́ fi para àwọn lẹ́rí tá à ń da epo ọ̀bọ̀ sí yìí, epo yóò ní jẹ́ epo lásán. Ẹ máa da powder epo sí